kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò má sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o ìjà parí jọ̀mọ́ mi ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ àṣàyè gẹ́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  kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò má sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o ìjà parí jọ̀mọ́ wa ẹ fi wá lọ́rùn sílẹ̀ Yorùbá nation láwa ń fẹ́ ẹ má bà wá jà Yorùbá nation láwa ń fẹ́ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ọmọ Yorùbá àtàtà àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àní ò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà ẹ̀sìn mọ́ nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá òun ni kíjọba Tinubu fi lé wa lọ́wọ́ ta ló sọ bẹ́ẹ̀ nígbà táwa bá sọ̀rọ̀ tá a bá sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ń gbọ́ wa gbogbo ìgbà pé ẹ wá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàwípétò ìrìn àjò yìí tá à ń jà àti gbogbo àwọn màmá àwọn bàbá àwọn lọ́balọ́ba tí wọ́n jáde tán pé yóò pàpà dòun ẹ má bára yín jà ẹ má búra yín ẹ jẹ́ àkọ́kọ́ rí i pé ìfẹ́ ń bẹ láàrin ẹ̀sìn kínní ìkejì àti kẹta táwa kan sì ń wò pé irọ́ mùsùlùmí ò lè bá kìrìsìtẹ́nì ṣe kìrìsìtẹ́nì ò lè bá oníṣẹ̀ṣe ṣe oníṣẹ̀ṣe ò lè bẹ́ nìkan kan ṣe inú ẹ̀yin méjèèjì àṣé yóò papà já sọpẹ́ àdá bí ó bí wọ́n o àdá bí ó béèrè àdá bí ó bí wọ́n o àdá bí ó béèrè bàbá Pòfẹ́sọ̀ Akíntóyè òun tó bá sọ pé ẹ ṣe àdá bí ó bí wọ́n olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo ẹ̀yin tẹ́ ń jà tafitafi fún òmìnira orílẹ̀-èdè Yorùbá àdá bí ó bí wọ́n o àdá bí ó béèrè òun tó bá sọ pé ẹ ṣe àdá bí ó bí wọ́n àdàbí máa bí wọ́n ẹ fi wọ́n lẹ̀ ẹ gbọ́ torí làálàá yín kìràkìtà yín ẹ worú èso tó bẹ̀rẹ̀ sí ní so báyìí mo ní fídíò tí mò ń gbé bọ̀ ọmọ Yorùbá farabalẹ̀ ẹ wá gbọ́ àmọ́ ẹ jẹ́ ń ṣàlàyé fún yín díẹ̀ torí tí n bá ti bẹ̀rẹ̀ sí ní play fídíò yìí mi ìfẹ́ wá ṣàtótónu mọ́ lọ títí ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ kí n tó wá gbé yín lọ síbi lẹ́tà tí àwọn mùsùlùmí àgbààgbà mùsùlùmí àpapọ̀ mùsùlùmí tí wọ́n kọ sí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ wípé tó kí Bọ́lá Tinubu ṣọ́ọ̀fù rẹ o wọ́n ní kí bàbá Aṣíwájú fi Sunday Adéyẹmọ lọ́rùn lẹ̀ jẹ́jẹ́ kó má dà á láàmú ẹ gbọ́ wọ́n ní òṣogun mọ́ òṣọ́tẹ̀ mọ́ wọn àpilẹ̀kọ lẹ́tà ni bẹ́ẹ̀ ni tó sì wà nínú fídíò pẹ̀lú ohùn ẹnu wọn ò gbé gbogbo ẹ̀ wá báyìí àmọ́ ẹ kọ́kọ́ wò ó àwọn akíkanjú akọni àwọn ọmọ Oòduà ọkùnrin takuntakun ẹ gbọ́ nígbà tí àwọn Fúlàní lọ tí inú ẹ̀yìn tẹ́ ẹ tún gbàbọ̀dè nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá yìí ẹ máa rí nísìnyí òun fìwé fídíò ẹ̀ wá ó sì lọ fi wo ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ bàbá ẹ̀ ó sì lọ gbé Fúlàní sórí ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ti wò tán ń padà wá bí n bá ti wá padà dé ẹ mọ ohun tá a máa wá ṣe ni wípé ń wá sọ̀rọ̀ díẹ̀ ń gbé yín lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí àti gbogbo olórí ẹlẹ́sìn pátápátá ọ̀yá ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ níbí yìí náà òun rèé. mọ̀ wọ́n ní kéré níbi nǹkan ìwọ náà lè wà nílùú kan wáyé dé rí àwọn kan fún ọ̀dìdé wá lóru máa gbọ́ mi ẹnìkan ló ní ilé yìí ilé tó wà níbí àbọ̀sọ́kùn ló ní. náà kò sọ fún mi bẹ́ẹ̀. ẹni yẹn ló ní bí tó dẹ̀wà jókòó sí i. ó dẹ̀ mọ̀ ohun tí wọ́n ń fi màálùú dánwò ní àdúgbò káàkiri wọ́n á wọ oko olóko wọ́n á jẹ nǹkan oko táwọn tó lóko bá bínú wọ́n á ṣá wọn ní àdá wọ́n á ṣe wọ́n léṣe sóko tó bá dé police station oko bíi 3 million tí màálùú jẹ 20,000 lówó tó máa ṣe kí n sà tó máa san náà alọ́mọwọ́rẹ́ ládùúgbò yìí aníyàwó alóbìnrin òjijì àwọn adé ìkànnú àwọn èèyàn ẹ̀ ń bì lánàá ló ń wẹ̀ ló yọ oko síta oko
ilé jáde níbi ìlànà tí obìnrin ìyàwó lé tó ń kọjá tó rí tó fi rége àbí mo parọ́ ní ìkíní àti kejì náà ṣé olórí ọ̀dọ́ sórí ẹ̀ yìí ni àbí nǹkan ṣe bàbá ẹ̀ ló ní bíi tó fi wá kó àlejò wá síbí láì sọ fún baálé láì sọ fún baálé òun ò gbé bí yìí o ò gbé bí yìí o kò sí nsọ ọmọ bí. kòdẹ́kẹ̀dẹ́ sọmọ bíi tó wá ní kẹ́yìn wá jókòó síbi ká wá lọ wá ṣe bá ṣe tó máa gbọ́ mi gbogbo àwọn màálù yìí kò ju ọjọ́ kan lọ sí gbogbo ẹ̀ máa kú dànù ṣùgbọ́n kò yẹ kí a ṣèrú ẹ̀ bẹ́ẹ̀ni Ọlọ́run ní jẹ́ tó bá jẹ́ tìjà ni a wà nílé tó wọ́n ké àìtó kinní kan sí tó bá gbé ti ogun a wà nílé tó bá gbé jíjà a wà nílé ọdẹ wà ní àdúgbò Ọlọ́run ní jẹ́ káàrí wàhálà wàhálà yẹn tá a bá gbé náà ẹ̀ kalẹ̀ ẹnìkan á sáfẹ́ nìkan ṣé a lè wá ká yín mọ́ bí lóru tí o sì nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ torí pé àdúgbò wa ló ṣe kí ni lẹ wá bọ́ nítorí pé a ò fẹ́ wàhálà. wàláì àwa náà bàbá wàláì àfa àwa náà wàláì. náà kò sí bí màálù ò ṣe ní máa wọ oko àwọn èèyàn ládùúgbò yìí máa gbọ́ mi kì í ṣe ẹ̀yin lẹ́la àkọ́kọ́ ṣé wọ́n pé ibì kan lẹ ti kúrò àwọn ọlọ́dẹ tó wà ń bẹ̀ wọ́n ti bọ́ lánàá nígbà tó fẹ́ wá jà bí àánú kan ní sùúrù kan dúró ẹni tó mú yín wá bí bóyá ọba oníṣìbà ni o àmọ́ bóyá ọlọ́yọ́ ni o àmọ́ bóyá ọlọ́ntẹ̀ ni àmọ́ bóyá alágírí ni àmọ́ bọ̀ ní ìsìn n tó sọ fún wa ni pé olórí ọ̀dọ́ kì í sì gbé bí kò nílẹ̀ ń bí kò nílé ń bí ọmọ bí kọ́ olómi lòún gbé ṣé wọn náà lè gbàdúrà ẹ̀ kó kàn wá dé lójijì kó kàn ilé jí kó kàn dé àlejò kan ládùúgbò tó kó adúrú àwọn ẹran báyìí tó kò wọ bí ọjọ́ wo lẹ fẹ́ kúrò níbí. òun náà ọ̀dà mọ́ńbọ̀ rẹ̀ máa tẹ̀lé bàbá òun náà ọ̀dà ìgbà tí ó ti mà ẹ̀yàn tó wà níbí òun ló máa kó mú mi lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwa èèyàn tó wà ní ibi ká ló kí wa ká máa eléyìí náà ní àti eléyìí ọ̀dà bẹ́ẹ̀ kí n lọ máa kó màá mi àbí bẹ́ẹ̀ kọ́ tó òun ọ̀sẹ̀ bẹ́ẹ̀ èmi ìmá èwo ní máa lọ kin èwo ní máa lọ bá òun ní èwo ní baálẹ̀. sórí afẹ́ràn la ṣe ń bá ẹrù jọ a ṣe kí ni mo gbé afẹ́ràn yẹn la ṣe ń po iṣẹ́ ń lọ lọ́wọ́ lójú ọ̀nà tó ń ṣe katapila tí ó ti rí wọ́n fẹ́ ṣe gbogbo àwọn ọ̀nà igbó ìná fẹ́ bó kúrò ọjọ́ wo lẹ fẹ́ kúrò ìyẹn ni kókó. So bàbá ẹ dákun tó lọ lọ fún mi oṣù kan. Rárá o. Ẹni tó mú lébi ọsọ bóyá owó oṣù kan ló ti gbà tó wò fẹ́. Tí o fẹ́ sọ fún wa. Ṣẹ́jẹ́ kìí sìn, a lè sọ, ó ti lè gba ńlá rí. Ìṣọ̀fẹ́. Látọ̀nà dírò kó lọ ló ti kó wọn wá. Power line bí. Power line, ẹ̀yin lẹ́wọ̀n lábẹ́ power line. Ṣé kí mo gbọ́ ọ̀nà tá a tẹ̀ gbé ní. Owó ìwọ kọ́ wà bẹ́ẹ̀ láyé. Má sọ bá àdúgbò ibẹ̀ kọ́ wà. Gbogbo àdúgbò panupọ̀. Àbá àpanupọ̀. Apanupọ̀. Gbogbo àdúgbò pa ẹnu pọ̀. Ṣé àpanupọ̀? A fún yín di aago 2 alẹ́. Tó ń gbọ́ mi, mi ò bẹ̀ẹ́ o. Ilé tí mò ń gbèrè o lè wọlé wá bá mi lóru mi kò ní ìtumọ̀. Ìjọkan lèèyàn máa ń kú ibí ni mò ń gbé ibẹ̀ yẹn gangan mò ń gbé èmi náà ń pè ní wòlíì Ṣìjì tó ń gbé Ọlọ́run tẹ̀ mí ibẹ̀ yẹn gangan mo wà so o lè wọlé wá lóru kò sí wèrè irin máa ń kanrin irin máa ń jẹrin ni ó nọ́mà kó gbé mi wò kémi náà gbé o kíkan jọ sí kíni kíkan kọlù kan so kò o lè fẹ́ fa wàhálà ilé mi ò ní gate o nìyẹn mẹ́rin tó gbé flowers níwájú o kò sí gate kò sí ẹnìkan ẹnìkan tó wá wù ẹ́ ló lè wọlé wá tó wá pé ti gbòde ni ó wà nílẹ̀ àtẹ̀yìn ká là ń dọwọ́ bò gbogbo àdúgbò jìnnìjìnnì ti yín ti mú àwọn. ẹ káàbọ̀ padà ṣé bẹ́ẹ̀ ti rí wọ́n ní bí àlejò bá ti mọ sàárè afọ́jú ó lọ́wọ́ kan àbòsí onílé nínú ni bẹ́ẹ̀ ni
ẹ wo àbòsí ọmọ Yorùbá yìí tó lọ kó màálùú tó lọ kó Fúlàní tó fà á wá pé tó ìwọ Fúlàní yo ìwọ màá wá gbé bíi bẹ́ẹ̀ kì í ṣe ilẹ̀ bàbá ẹ̀ àbẹ́ ẹ̀ gbọ́ kì í ṣe ilẹ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n òun ó fi Fúlàní síbẹ̀ ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ tó fi ṣerú irú ẹ̀ tó fi gbérù gbèsè bẹ́ẹ̀ ṣùgbọ́n ọpẹ́ fún akíkanjú àwọn akọni ọmọ Yorùbá tí wọ́n jẹ́ kó yé Fúlàní pé tó ó ti rajà òòṣà o tó bá jẹ́ ọ̀sánwó ẹ̀ ilé òòṣà lọ́ra balẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó máa lọ. eléyìí ló wá mú kínú àwọn mùsùlùmí náà ó dùn káwọn náà wá sọ pé tó ìwọ̀n ṣẹlẹ̀ ní pé bí tá a wà yìí kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ orílẹ̀-èdè Yorùbá iná làwọn náà ń fẹ́ àwọn máa tẹ̀lé wa àmọ́ pẹ̀lú ìkìlọ̀ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí ni wọ́n fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu ṣe gangan lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ àti àpapọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá òun rèé fídíò ẹ̀hún náà rèé ẹ bá ń tẹ̀síwájú lórí ẹ̀ ẹ bá ń wò ó ń padà bọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbàgbé àwa mùsùlùmí tó wà ní gúúsù tó wà nílẹ̀ Yorùbá. Àbí torí pé bóyá ní mùsùlùmí ni wọ́n wà ní àtìgbàkejì àti ìpàrẹ́. ẹ̀ṣẹ̀ ló fà á. bó jẹ́ yẹn ló fà á bí ó sì jẹ́ yẹn ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. à ń gbọ́ àwọn tí mùsùlùmí àwọn tí wọ́n ní orúkọ mùsùlùmí tí ààrẹ ń yàn ó tó jẹ́ Yorùbá ṣùgbọ́n tí wọ́n ti kúrò ní Islam tí ò kì í ṣe mùsùlùmí. Tí wọ́n tó ń ṣojúlówó mùsùlùmí tí àjẹ lè súnmọ́ wọn táwọn náà ò dẹ̀ wọ́n tó jẹ́ pé church ni wọ́n ń ṣe aṣojú wọn àwọn náà mọ̀ pé church làwọn ń lọ. Mo ṣe wá rí báyìí kí lọ́nà àbáyọ sà. ọ̀nà àbáyọ ni pé kíjọba gbọ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódò rẹ ó fetí ara rẹ̀ gbọ́ bàbá lè jẹ́ fún wa ẹ̀yin làárẹ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbàgbé àwa ọmọ yín mùsùlùmí sì ní ẹ gbọ́dọ̀ gbàgbé àwa mùsùlùmí àwa ní kẹ́ ẹ gbàgbé kìrìsìtẹ́nì o àwa mùsùlùmí àkíwúrú wà báyẹn ẹ rántí kìrìsìtẹ́nì ẹ rántí mùsùlùmí báwo ló ṣe jẹ́ pé mùsùlùmí ní kìrìsìtẹ́nì nìkan lẹ́ẹ̀ máa gbé àwọn ipò fún ẹ wàá gbàgbé àwọn mùsùlùmí gidi àwọn mùsùlùmí tó ti kúrò ní mùsùlùmí ẹ tó wá yàn wọ́n ní mínísítà chairman agency ẹ sì wá tẹ bá máa gbórúkọ wọn jáde ẹ wá gbórúkọ mùsùlùmí wọn jáde wípé ti yan mùsùlùmí ìyànjẹ pátápátá tó tóbi ni a sì kọ irú ẹ̀ àmọ́ ipò tẹ kọ sí wa àtẹ̀gbẹ́ tẹ kọ sí wa kò jẹ́ ká lè jáde pé à ń sọ̀rọ̀ tí ò dáa torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dáa sí ara wa ìjọba yín a sì gbọ́dọ̀ ṣàdúrà pé kíjọba ó ṣubú nítorí pé ìjọba yín ìjọba wa ni ṣùgbọ́n inú wa ò dùn inú àwa mùsùlùmí ò dùn bí wọ́n ṣe ń sọ lẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ nìbàdàn bí wọ́n ṣe ń sọ ní Oǹdó ni wọ́n ń sọ lẹ́kìtì láwọn mùsùlùmí tẹ́nikẹ́ni bá sọ nǹkan míì fún yín irọ́ ni wọ́n ń pa o òdodo tó wà ń bẹ̀ lásán. àwa ti bí àwọn Yorùbá nation àwọn tí wọ́n ń gbàjàgbara Yorùbá nation. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè. àti bí àwọn méjèèjì la bí a sọ̀rọ̀ jáde nínú ìwé ni gbogbo wọn náà wọ́n sì rí kà á sì rí pé wọ́n rí kà nítorí pé nígbà tá a sọ̀rọ̀ jáde a sọ wípé ẹ̀yin Yorùbá tẹ́ ní ẹ fẹ́ lọ dá dúró ẹ fẹ́ dá ilẹ̀ Yorùbá sílẹ̀ kí ni ètò tẹ́ fẹ́ ṣe fún àwa tá a jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá ṣé tẹ́ bá ya lọ ṣé ẹ ní máa gba ìjáàbù lórí àwọn obìnrin wa ẹ ní takú pé obìnrin wa gbọ́dọ̀ lo ọmọ wa gbọ́dọ̀ lo ìjáàbù ní hospital ẹ ní sọ iléèwé di iléèwé kìrìsìtẹ́nì nìkan ẹ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ mùsùlùmí tí ẹ ní fi dùn wá èyí béèrè bẹ́ẹ̀ ni a sì gba ìdáhùn kan ẹni tó jẹ́ agbódegbà
olóyè Sunday Igboho ó fún wa lésì. ohun tó wí ni pé ní gbogbo ń tá ń béèrè yẹn àti sẹ̀ríà àti kinní kan pé àwọn mùsùlùmí wọn ní problem àwọn ò bá ẹnì kankan jà ṣùgbọ́n agbódìgbà rẹ̀ ló sọ̀rọ̀ yẹn bíi pa àbí ẹni tó ń tẹ̀lé Sunday olóyè mi ìrántí ó wà nínú ìwé kan ó wà nínú ìwé ìròyìn ta ní nípamọ́ ni olóyè Sunday Igboho fúnra ẹ̀gbọ́n kọ́ ló dáhùn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè náà kọ́ ló dáhùn ìyẹn ò tiẹ̀ tí ì fún wa lésì àwọn tó dẹ̀ ṣe polongo Yorùbá nation àwọn kan náà dá wa lóhùn ṣùgbọ́n tí a rí ó kọ wa lóminú. ẹ káàbọ̀ padà mo ní tẹ́ ẹ bá ń gbọ́ tá a bá sọ fún yín pé yóò padà dòun ó dòun àbí ò dòun báyìí tẹ́ ẹ bá gbàgbé ẹja ara wa létí bàbá tó sọ̀rọ̀ yìí bàbá wa yìí là ń pè ní Murik Akíntọ́lá Akíntọ́lá àbí olórí àwọn mùsùlùmí ni ẹ gbọ́ gbogbo wa la mọ̀ wọ́n àwọn ni wọ́n ṣagbátẹrù Nàìjíríà lọ́jọ́sí tí wọ́n ń gbé káàkiri pé a ṣe lọ́yọ̀ọ́ a ṣe níbí ẹ wá wò àpapọ̀ wọn ní ìsinyìí ó ti ìgbà tó ti wá tó di pé wọ́n ń dọbẹ̀ lọ wọ́n ti dé ṣùgbọ́n wọ́n ti sọ pé òṣogun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà nílẹ̀ yìí ẹnikẹ́ni wa ò gbọdọ̀ bára wa jà kí la tún fẹ́ amólè àní ó mú tọwọ́ ẹ̀ wá ó ti ju tọwọ́ ẹ̀ lẹ̀ ẹ dákun èrò lẹ gbà kí lẹ tún fẹ́ òṣì ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí wọ́n ti ní tò kò sí lóòótọ́ wọ́n ní bàbá Bọ́lá Tinubu gbàgbé mùsùlùmí bóyá wọ́n gbàgbé àwa mùsùlùmí àbí wọ́n gbàgbé wa àwa ò mọ̀ torí pé àṣeyọrí Bọ́lá Tinubu òun làwa ń fẹ́ àṣeyọrí kan ṣo tó sì lè ṣe ni pé òpin orílẹ̀-èdè Yorùbá ẹ ti mọ̀ pé mi ṣe sọ ọ́ nìyí tí mo sì mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run yóò ṣàṣeyọrí ẹ̀fẹ́ ẹ̀kọ́ àṣeyọrí kan ṣo tó sì ga jù òun náà ni pé yóò pín orílẹ̀-èdè yìí torí àwọn Fúlàní karambání tí wọ́n dúró tì í wọ́n fẹ́ tì í gẹ́gẹ́gẹ́gẹ́ kí wọ́n tì í sínú kòtò níbẹ̀ láti ti rí àwọn ọmọ àlè ọmọ Yorùbá kan tí wọ́n ń pariwo tí lẹ́yìn tí wọ́n jẹ tí wọ́n yó tán nígbà tí wọ́n láti nínú òmìnira Yorùbá tí wọ́n yó tán pátápátá ìgbà yẹn làwọn wá bẹ̀rẹ̀ sí ní sọ wóróworó tí wọ́n ní irú ìyàwó ní jẹ wá nínú ìran Yorùbá ẹ bá wo fídíò tí mo ṣe lánàá ni mo fi sọ yí pé Àdàbí ó béèrè lọ́wọ́ wọn wọn ò jí wa gbé wọn ò gboko wa ẹ tún jẹ́ kí fídíò yìí ó dọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń bá mi pín ẹ yóò dọ́dọ̀ wọn kí wọn ó lè mọ̀ yí pé kì í ṣe pé kákan lánàá gbàgà ká sọ̀rọ̀ òun náà ń pè léèyàn àbí pé tó èmi náà lè sọ̀rọ̀ iná ẹ̀ ni wọ́n ń pè ní ọ̀rọ̀ rárá o o gbọ́dọ̀ mọ ohun tó ń sọ bẹ́ẹ̀ ni torí bí èèyàn ò bá mọ ohun tí ń sọ ó ṣeé ṣe kó jì sọ́fì ẹ gbọ́ ìwọ tó o ti jẹ tó o ti mu nínú ọ̀rọ̀ ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá tó o tún wá ń fẹnu ṣáátà ẹ̀ tó o tún sọ pé kí ni wọ́n kí la jẹ́ oníyà ò jẹ́ wá òun ló tún rí yìí nílùú Òtú ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run ní kété tí àwọn ọmọdé bọ́ síta tí wọ́n dalẹ̀ rúkùtù Àmọ̀tẹ́kùn àwọn ìṣọ̀kan ọmọ Yorùbá àwọn fìgìláńtẹ́ àwọn OPC tí gbogbo wọn fún sínú igbó wọn márákùnrin padà wá láàyè iná ẹ̀ láfi máa ṣe gbòsàgbòsà fún àwọn bàbá yìí àwọn akíkanjú ọmọ ọdẹ ilẹ̀ Yorùbá tí wọ́n sì ti péjú péjúsẹ̀ pẹ̀lú bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nílùú Ọ̀yọ́
tí wọ́n ti jọ ṣèpàdé pọ̀ wípé ó yá gbogbo àtìlẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ni wọ́n ṣe fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run àti lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ àtàwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí ò yọ ẹnì kankan lẹ̀ ni wọ́n ṣàṣeyọrí o. Ẹ̀yin tẹ́ ẹ níyà ọ̀jẹ̀ Yorùbá ẹni kankan ò ṣe wá kí ló dé tá a fẹ́ lọ òun lẹ̀ ń rí yìí o bóyá kẹ́ ẹ̀ tún kọ̀ yẹn sínú fáìlì yín tẹ́ ẹ̀ bá rí tẹ́lẹ̀ lẹ́yìn tẹ́ ẹ ti jẹ tí wọ́n kọ́ stúdíò fún yín tí wọ́n fún yín lówó tẹ́ ẹ ṣègbà tẹ́ ẹ ṣàwò. Sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá dọjọ́ mi. Èmi mọ̀ pé ẹ mọ̀ pé bí ó ṣe rí rèé tẹ́ ẹ fi sọ fíù lẹ́ ń fẹ́ sí wàhálà. Ẹ ṣe àdúpẹ́ ọmọ Yorùbá a kú oríire o. Gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti sá lọ tẹ́lẹ̀ wọ́n ti kọ̀wé padà wá pé tó ẹ gbà wá o kò sí jà mọ́ kò sógun mọ́ o àwa náà ti ṣetán àti ṣe ti Yorùbá nation lọ́ba tán ẹ̀já ṣe gbòòsà fún bàbá wa Professor Banji Akintoye fún sùúrù ìfọmọnìyàn ṣe àti gbígbà tágbà àgbà tó lè Sunday Adéyẹmọ pẹ̀lú èébú oríṣiríṣi pẹ̀lú ọ̀rọ̀ òdì síbẹ̀ wọn ò jẹ́ ọ̀rẹ́ wọn. Àtẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wọn ṣiṣẹ́ pọ̀ àtẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin tẹ́ ẹ bá kù tẹ́ ẹ̀ tí ì darapọ̀ ẹ̀ tètè darapọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa ẹ má jẹ́ ọ̀rẹ́ yín ẹ̀ní wọn bá àṣẹjú díẹ̀ á délẹ̀ ìmúṣẹ wa títí ìgbà míì tá a ti pàdé ó dàbọ̀.